Kaftan TV Yorùbá ṣàfojúsùn ayé tó rẹwà. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi níbi wo tí wọ́n ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ò yí padà, Fáṣọ̀nù Victor, Ajíhìnrere Kristi. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ rẹ̀ àti ìwàláàyè rẹ̀. Kí a tó tẹ̀síwájú nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tá a ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba nígbà tí a ń gbàdúrà sí Ọlọ́run ẹlẹ́dàá wa, bàbá wa àti Ọlọ́run wa. Bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolóore ọ̀fẹ́ jùlọ ní ẹni Ọlọ́run àti ẹlẹ́dàá wa. Ògo ni forúkọ yín títí láéláé. Ẹ bá wa sọ̀rọ̀ lónìí, kọ́rọ̀ yín ó yé wa, kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa. Bẹ́ẹ̀ ni kẹ́ gbàkóso gbogbo ní orúkọ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. A kí yín káàbọ̀ sí ètò yín, ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ènìyàn wa tí wọ́n wà nílé, tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, tí a jọ ń wádìí ohun tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti máa wọn kókó ẹ̀kọ́ wá síwájú yín kí a jọ máa gbé wọn yẹ̀wò pẹ̀lú àgbékalẹ̀ Bíbélì. Kókó ẹ̀kọ́ tí a ní fún wa lónìí òun ni kí ni Bíbélì sọ nípa àtúnṣe. Àwọn olóyìnbó sọ pé restitution. Kí ni Bíbélì sọ nípa àtúnṣe, restitution? A fẹ́ wo àgbékalẹ̀ ohun tí Bíbélì gbé kalẹ̀, àgbékalẹ̀ ẹ̀kọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ tí à ń pè ní àtúnṣe, restitution. Lóyìnbó a máa pè ní restitution. A fẹ́ wo ohun tí Bíbélì kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa rẹ̀. A fẹ́ mú ohun gbogbo tọ́lọ́run sọ nípa rẹ̀. A fẹ́ wò ó pé ǹjẹ́ ọ̀rọ̀ tí a pè ní àtúnṣe yìí ṣé òfin Mósè ni? Tá a bá dẹ̀ tún wá wò nínú májẹ̀mú tuntun, ǹjẹ́ Kristi Jésù Olúwa wa ǹjẹ́ ó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe? Ǹjẹ́ àwọn àpọ́sítélì Kristi pàápàá ǹjẹ́ wọ́n gbé ẹ̀kọ́ kalẹ̀ fún wa pé kí a máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ tí a ń pè ní àtúnṣe? Ǹjẹ́ a rí àgbékalẹ̀ nínú Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run nípa ẹ̀kọ́ àtúnṣe? Àwọn kan wọn ni èyí tí a fẹ́ gbéyàwó nìyí nínú ètò ìdálẹ́kọ̀ọ́ tòní nípa kókó ẹ̀kọ́ pé kí ni Bíbélì sọ nípa àtúnṣe, ohun tí Bíbélì gbé kalẹ̀ nípa àtúnṣe, èyí táwọn olóyìnbó pè ní restitution. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé ẹ̀kọ́ tí a pè ní àtúnṣe yìí ó jẹ́ ẹ̀kọ́ àti ìlànà òfin Mósè èyí tí Ọlọ́run fún àwọn ọmọ Ísírẹ́lì kí ó máa darí wọn. Eléyìí gbọ́dọ̀ ṣe kókó nìyí tá a gbọ́dọ̀ mọ̀ nípa ẹ̀kọ́ yìí. Ẹ̀kọ́ yìí jẹ́ ẹ̀kọ́ òfin Mósè èyí tá a rí àwọn àgbékalẹ̀ rẹ̀ nínú ìwé Ẹ́xódù, a rí nínú ìwé Lẹ́fẹ́tíkù, a rí nínú ìwé Númérì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n a fẹ́ ṣe àtúpalẹ̀, a fẹ́ wádìí ohun gbogbo nípa ohun tí ẹ̀kọ́ yìí gbé kalẹ̀, ohun tí ọ̀rọ̀ yìí gbé kalẹ̀, àtúnṣe, restitution èyí tí Bíbélì gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ẹ jẹ́ ká lọ láti kẹ́kọ̀ọ́ nínú tí Bíbélì gbé kalẹ̀. A sì rọ̀ yín ẹ̀yin ènìyàn wa nílé tí a jọ ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀. Ẹ gbé Bíbélì sí tòsí bí a bá ti ń pa àwọn ẹsẹ̀ Bíbélì ká jọ máa kà á, ká wo tí ìfẹ́ Ọlọ́run já sí àtò tí Bíbélì sọ. A fẹ́ wo tí Bíbélì gbé kalẹ̀ nínú òfin Mósè nípa àtúnṣe. A dẹ̀ fẹ́ wo gbogbo àwọn ìlànà principle èyí tí a gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ yìí tí a ń pè ní ẹ̀kọ́ àtúnṣe, restitution. Àkọ́kọ́, kí ni ìlànà àkọ́kọ́ tá a kọ́kọ́ gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ yìí? Tí a bá wòwe Ẹ́xódù
orí kejìléníogún Exodus 22 tàbá kíyèsí láti ẹsẹ̀ kìíní Exodus 22 láti ẹsẹ̀ kìíní kí ni Bíbélì sọ fún wa nípa ẹ̀kọ́ àtúnṣe. Ó ní bí ọkùnrin kan bá jí akọ màálù tàbí àgùntàn kan tí ó sì pa á tàbí tí ó tà á, yóò san akọ màálù 5 dípò akọ màálù kan àti àgùntàn 4 dípò àgùntàn kan. Ohun tí ìwé Ẹ́kísódù orí kejìléníogún ẹsẹ̀ kìíní kọ́ wa ni pé bí ènìyàn bá jí akọ màálù kan tàbí àgùntàn kan tí ó tà á tàbí tí ó pa á, òun báwo ni ó ṣe àtúnṣe tó bá fẹ́ ṣàtúnṣe ohun tó jí yìí, kí ni yóò fi ṣe àtúnṣe rẹ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹsẹ̀ Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ó ní pé yóò san akọ màálù 5. Tó bá jẹ́ pé àgùntàn kan ló jí, yóò san àgùntàn 4. Eléyìí gbọ́dọ̀ yé wa kí n tún ṣàlàyé kó lè yé wa dáadáa. Bí ènìyàn bá jí àgùntàn kan tàbí akọ màálù kan, tó bá fẹ́ san padà àtúnṣe restitution gẹ́gẹ́ bí òfin tí Ọlọ́run fi fún Ísírẹ́lì, ohun tí a sọ tí Bíbélì sọ ni pé tó bá jẹ́ pé akọ màálù ló jí, Bíbélì ni yóò san akọ màálù 5. Tó bá jẹ́ pé àgùntàn ló jí, yóò san àgùntàn 4 padà dípò ẹyọ kan. Ibo ló wà? Ìwé Ẹ́kísódù orí kejìléníogún ẹsẹ̀ kìíní. Kí ló ń kọ́ wa níbẹ̀? Ohun tó ń kọ́ wa ni pé àtúnṣe ó pọ̀ oríṣiríṣi fún nǹkan tí ènìyàn bá jí. Akọ màálù ó tóbi ju àgùntàn lọ. Eléyìí gbọ́dọ̀ jẹ́ ohun àkọ́kọ́, ìlànà àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí nípa ẹ̀kọ́ àtúnṣe nípa tí ènìyàn bá jí nǹkan. Òfin Mósè sọ pé bẹ́ẹ̀ bá jí akọ màálù kan, ẹ ó dá akọ màálù 5 padà. Bẹ́ẹ̀ bá dẹ̀ jí àgùntàn kan, ẹ ó dá àgùntàn 4 padà. Ẹ́kísódù orí kejìléníogún 22 ẹsẹ̀ kìíní ló sọ bẹ́ẹ̀ fún wa. Ẹ ká tẹ̀síwájú. Ẹni tó jí àgùntàn yìí tàbí akọ màálù yìí, tá a bá rí lọ́wọ́ rẹ̀ tí ò tí ì tà á tàbí tí ò tí ì pa á, kí ni òfin Mósè sọ pé yóò ṣẹlẹ̀ sí? Ẹgbọ́n tí Bíbélì sọ ní ìwé Ẹ́kísódù orí kejìléníogún 22 ẹsẹ̀ 4 àti wo ìlànà kejì. Ìlànà àkọ́kọ́ ni pé ẹni tó bá jí akọ màálù tàbí àgùntàn kan, tó bá fẹ́ dá padà, tó bá fẹ́ ṣe àtúnṣe rẹ̀, tó bá jẹ́ pé akọ màálù ni yóò dá 5 padà, tó bá jẹ́ pé àgùntàn ni yóò dá 4 padà. Ohun tí ìwé Ẹ́kísódù sọ nìyí nípa àtúnṣe tí ènìyàn yóò ṣe tí ènìyàn bá jí nǹkan ọ̀sìn. Bẹ́ẹ̀ bá wá jí ìkejì, bẹ́ẹ̀ bá wá jí nǹkan ọ̀sìn tán tí nǹkan ọ̀sìn sì ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ò tí ì tà á tàbí tí ò tí ì pa á. Nínú ìwé òfin Mósè, ìwé Ẹ́kísódù orí kejìléníogún ẹsẹ̀ kejì sí 4 sọ pé kí ó dá a padà ní ìlọ́po 2. Ìlọ́po 2 pé kó tún dá kan padà sí. Ẹgbọ́n tọ́rọ̀ náà sọ. Ó ní bí a bá rí ohun tí a jí náà ní ọwọ́ rẹ̀ ní tòótọ́ ní ààyè, ìbáà sí akọ màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tàbí àgùntàn, òun yóò san padà ní 2. Mo rò pé ìyẹn yé wa. Àkọ́kọ́ ni pé bó bá tà tàbí tó bá ti pa, á dá 5 padà. Tó bá jẹ́ akọ màálù, tó bá jẹ́ àgùntàn, á dá 4 padà. Èké tá bá bá lọ́wọ́ rẹ̀ láàyè tí ò tí ì tà tàbí tí ò tí ì pa, yóò dá 2 padà. Ohun tí òfin sọ nìyí. Tá bá sọ̀rọ̀ nípa àtúnṣe tá a kọ nínú òfin Mósè fún àwọn ọmọ Ísírẹ́lì, ohun tí Bíbélì gbé kalẹ̀ ní a sì gbúdọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀, kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ti dákẹ́. Ohun tá a rí nìyí. Nígbà tá a kíyèsí Exodus 22 verse 5, ìwé Ẹ́kísódù orí kejìléníogún ẹsẹ̀ 5, ó tún sọ̀rọ̀ nípa pé tí ènìyàn bá da ẹran lọ sínú oko ẹlòmíràn tó sì bà oko náà jẹ́, kí ni yóò sọ ẹ̀san rẹ̀ tàbí kí ni yóò fi ṣe àtúnṣe rẹ̀? Ẹ wo tí Bíbélì sọ Exodus 22 verse 5, ìkẹta nínú ìlànà ètò ẹ̀kọ́
àtúnṣe ẹwọ ẹsẹ̀ 5. ó ní bí ọkùnrin kan bá mú kí a jẹ oko tàbí àgbàlá àjàrà kan tí ó sì tú ẹran rẹ̀ sílẹ̀ tí ó sì jẹ ní oko ẹlòmíràn nínú ààyò oko ti ara rẹ̀ àti nínú ààyò àgbàlá àjàrà tirẹ̀ ni yóò fi san ẹ̀san. ẹ ká gbé àlàyé kalẹ̀, ó ti di ìlànà kẹta. bí èèyàn bá da ẹran lọ sínú oko olóko tí kìí ṣe oko ti ara rẹ̀, tí ẹran náà sì jẹ ohun gbogbo tí ń bẹ nínú oko náà, òfin Mósè sọ pé oko tirẹ̀ àti àjàrà tirẹ̀ òun yóò fi san padà fún ẹni tá a jẹ oko rẹ̀. àti rí ìlànà mẹ́ta báyìí. ohun tí Bíbélì gbé kalẹ̀, tí òfin Mósè gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àtúnṣe nìyí tààrí nínú ọ̀rọ̀ Ọlọ́run, nínú ètò ìlànà òfin Mósè fún àwọn ọmọ Ísírẹ́lì. ẹ ká wo ẹsẹ̀ 6. bí ènìyàn bá ń jó oko rẹ̀ lọ́wọ́ tí oko rẹ̀ ṣèṣì bí iná ṣèṣì lọ sí oko ẹlòmíràn, kí ni yóò fi san ẹ̀san rẹ̀? ìwé Ẹ́kísódù orí 22 ẹsẹ̀ 6 kí ni Bíbélì sọ? ó ní bí iná bá sì ṣẹ̀ tí ó sì mú ẹ̀wọ̀n tí a bá ọkà tàbí tí ó bá ọkà tàbí ọkà àìsàn tàbí oko ní ó jóná, ẹni tí ó ràn iná náà yóò san ẹ̀san ní tòótọ́. olóyìnbó pè ní make full restitution. ìwé Exodus 22:6 ló sọ bẹ́ẹ̀. bí ènìyàn bá ń jó oko tirẹ̀ tí oko náà ṣèṣì lọ sí oko ẹlòmíràn tó sì bà oko ẹlòmíràn jẹ́, tàbí àgbàdo ẹlòmíràn tàbí ọkà ẹlòmíràn tàbí ohun tí ènìyàn ti gbìn tó bà á jẹ́, a sọ pé ohun gbogbo tó bàjẹ́ pátápátá òun ni yóò dá padà. ó ti di ìlànà 4. àti rí ti nǹkan ọ̀gbìn, àti rí ti nǹkan ọ̀sìn, àti rí tó bá tà tàbí tó bá pa, àti rí ti tó bá wà láàyè. a dẹ̀ ti rí pé tí oko èèyàn bá wọnú oko ẹlòmíràn, ohun tí òfin àtúnṣe sọ gẹ́gẹ́ bí ìlànà òfin Mósè àti rí kà. a dẹ̀ ti rí kà pé bí iná bá dédé sú já bí ẹ̀ bá ń so oko rẹ̀ tí wọ́n bá lọ sínú oko ẹlòmíràn, gbogbo tá a pè ní àtúnṣe pátá lórí oko náà, gbogbo tó bàjẹ́ ni yóò dá padà. ohun tí òfin àtúnṣe sọ nìyí. nígbà tá a tún kíyèsí ìwé Ẹ́kísódù orí 22 náà, ẹ ká wo ìkarùn. bí ènìyàn bá fúnni ní nǹkan tọ́jú, ó fúnni dábì property dàbí nǹkan ìní, pé jọ̀ọ́ bá mi tọ́jú nǹkan ìní yìí títí di ìgbà báyìí, títí di àkókò báyìí. tí ẹni tá a fún tọ́jú yìí bá wá jí nǹkan náà, tàbí tó parọ́ nípa nǹkan náà, tàbí tí ò bìkítà nípa nǹkan náà, tí nǹkan náà fi bàjẹ́, kí ni ó fi ṣe àtúnṣe rẹ̀? ìwé Ẹ́kísódù orí 22 ẹsẹ̀ 7 sí 9 ẹsẹ̀ Bíbélì yẹn pọ̀. Bíbélì sọ fún wa pé gbogbo rẹ̀ pátápátá lẹ́ni ẹ̀ yóò dá padà. ohun tá a fún tọ́jú tí ò tọ́jú rẹ̀ dáradára, tàbí tí ó jí, tàbí tó parọ́ nípa rẹ̀, gbogbo rẹ̀ pátá ni ó san, ni ó ṣe àtúnṣe rẹ̀ fún ẹni tó fún tọ́jú. mo rò pé àfọkàn bá ẹ̀kọ́ yìí lọ. nígbà tá a bá ti bá pé ó jẹ̀bi, yóò san ní ìlọ́po méjì. ohun tá a rí kà nínú ìwé Ẹ́kísódù orí 22 ẹsẹ̀ 7 sí 15 ní Exodus 22:7-15. tá a rí kà pé yóò san ní ìlọ́po méjì. ẹ rí i pé tá a bá kẹ́kọ̀ọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe restitution, ẹ̀kọ́ yìí òfin Mósè ni. a dẹ̀ ń wò wọ́n lẹ́sẹẹsẹ gẹ́gẹ́ bí a ti gbé e kalẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì. a tún wo ìwé Ẹ́kísódù orí 21 Exodus 21. nígbà tá a kíyèsí ẹsẹ̀ 18 sí 19 Exodus 21:18 and 19. ó ní bí ẹni méjì bá ń jà tí ìkan ṣe èkejì rẹ̀ léṣe lọ́pọ̀lọpọ̀, tó pa á lára lọ́pọ̀lọpọ̀, ní ìgbà tá a ṣe léṣe, ẹni tó ṣèyàn léṣe òní yóò tọ́jú rẹ̀.
gbogbo nǹkan tó ti pàdánù ní ìgbà tá a ṣe léṣe òun ni yóò bójútó gbogbo nǹkan tó nílò ní ìgbà tí a ṣe léṣe òun ni yóò bójútó gbogbo rẹ̀ àtúnṣe tí yóò ṣe nìyí ìtàn yìí tàbí òfin yìí ó wà nínú Exodus 21 láti 18 sí 19 bí ẹni méjì bá ń jà tí kan bá ṣèkan léṣe tó pa lára lọ́pọ̀lọpọ̀ gbogbo owó iṣẹ́ tó yẹ kó ṣe òun lásán oúnjẹ òun láfún gbogbo nǹkan tó nílò ní gbogbo ìgbà tó ń ṣe títà rẹ̀ yóò fi yá òun ni yóò san padà fún ẹni bẹ́ẹ̀ ohun tó fi àtúnṣe tó ń sọ nìyí a dẹ̀ rí pé ìpele ni àríkà nínú bíbélì àtúríkà nínú bíbélì pé bí ènìyàn bá ní nǹkan ọ̀sìn tí nǹkan ọ̀sìn ṣèṣì wọnú kòtò ẹni tó gbẹ́ kòtò kéèyàn gbẹ́ kòtò kí abẹ́ sí ń da ẹran lọ síbi tá a ti gbẹ́ kòtò tí ò dẹ̀ bò ó tí ò bo kòtò náà a sọ pé ẹni tó gbẹ́ kòtò yìí yóò san fún ẹni tó da ẹran lọ síbi tí a gbẹ́ kòtò sí ẹ kà wo bíbélì Exodus 21 màá fẹ́ ká kà á láti verse 33 Exodus 21 verse 33 to 36 ká wo àtúnṣe tí bíbélì sọ níbẹ̀ Exodus 21 verse 33 ó ní bí ẹnìkan bá ṣí ihò sílẹ̀ tàbí bí ọkùnrin kan bá wa ihò sílẹ̀ tí kò sì bò ó tí akọ màálù tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ bá bọ́ sínú rẹ̀ ó ní ihò náà ni yóò san yóò sì fi owó fún olúwa wọn òkú rẹ̀ á sì jẹ́ tirẹ̀ ẹ wo tí bẹ́ẹ̀lì gbé kalẹ̀ bí èèyàn bá gbẹ́ ihò sílẹ̀ tẹ́ ẹ̀ bò ó ti di òfin Mósè sọ pé bá a ṣe gbẹ́ ihò sílẹ̀ tẹ́ ẹ̀ bò yìí tí ẹran bá wá kó wọnú rẹ̀ akọ màálù ni tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ni ẹni tó gbẹ́ ihò sílẹ̀ yìí òun ni yóò san fún ẹni tí ó kó ẹran rẹ̀ sí lọ síbi tí a gbẹ́ ihò sí bó bá jẹ́ pé ó ti kú ẹni tó gbẹ́ ihò yìí á mú ẹran tó kú tàbí àgùntàn tàbí kẹ́tẹ́kẹ́tẹ́ á san padà fẹ́ni tó gbẹ́ ẹran síbẹ̀ ẹni tá a pè ní àtúnṣe ni gẹ́gẹ́ bí òfin àti ìlànà à ń wò lẹ́sẹẹsẹ gẹ́gẹ́ bí ohun tí bíbélì gbé kalẹ̀. àtúnkèsí àtúnṣe mìíràn ìwé Lẹ́fítíkù orí 9 Leviticus 6 tábà kéèsì ẹsẹ̀ kínní títí dé ẹsẹ̀ 7 bíbélì sọ fún wa níbẹ̀ pé bí ènìyàn bá fẹ́ ṣe àtúnṣe ó gbúdọ̀ jẹ́wọ́ ohun tó ti ṣe ó gbúdọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ náà ó sì gbúdọ̀ dá ohun tó mú yìí padà ó sì gbúdọ̀ fi ìdá 20% kún ohun tó fẹ́ dá padà ó sì gbúdọ̀ rú ẹbọ pé òun jẹ̀bi sí Ọlọ́run à ń pe ẹbọ rírú kan gẹ́gẹ́ bí guilt offering ní ìwé Lẹ́fítíkù orí 9 ẹsẹ̀ 1 sí 7 tó bá jẹ́ pé èèyàn jí nǹkan èèyàn mú nǹkan ó gbúdọ̀ jẹ́wọ́ rẹ̀ èkejì ó gbúdọ̀ dá nǹkan tó jí yìí padà pẹ̀lú 20% ìlọ́po 20 níbi tó ti mú nǹkan náà ó sì gbúdọ̀ tún wá rú ẹbọ pé òun jẹ̀bi sí Ọlọ́run ohun tí ìwé Lẹ́fítíkù orí 9 ẹsẹ̀ 1 sí 7 tó kọ́ wa nìyí ìyẹn fi hàn fún wa pé bí èèyàn bá fẹ́ rúbọ sí Ọlọ́run tí ó sì ní àwọn ẹ̀ṣẹ̀ kan níwájú ó gbúdọ̀ jẹ́wọ́ wọn ó sì gbúdọ̀ ṣe àtúnṣe gbúdọ̀ fi ìdá 20 kún nǹkan wọn ní tí ó ti mú ó sì gbúdọ̀ ṣe ìrúbọ tó gbúdọ̀ ṣe ó gbúdọ̀ jẹ́ ìrúbọ guilt offering pé òun jẹ̀bi ìrúbọ pé òun jẹ̀bi àrù sí Ọlọ́run ó sì ní ìrúbọ oníkan tá a fi ń ṣe ìrúbọ guilt offering tá a fi rúbọ sí Ọlọ́run gbogbo rẹ̀ wà nínú ìwé Lẹ́fítíkù orí 9 gbàtà kéèsì ẹsẹ̀ 1 títí dé 7 ohun tá a ń ṣe àtúpalẹ̀ à ń wo ẹ̀kọ́ ìjìnlẹ̀ nípa tí bẹ́ẹ̀lì gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ tá a pè ní àtúnṣe lábẹ́ ìlànà àti òfin Mósè ẹ̀ka tó wá wò kan sí àríkà níbí pé bí ènìyàn bá jẹ́rìí èké
kí ni yóò fi ṣe àtúnṣe ìjẹ́rìí èké yálà níbi tá a pè èèyàn sí lẹ́yà nílé ẹjọ́ ni tó jẹ́ pé ìjẹ́rìí téèyàn jẹ́rìí ó jẹ́ ìjẹ́rìí èké kí ni bíbélì sọ pé ẹni náà yóò ṣe. ó ní ẹni tó jẹ́rìí èké yìí ìjìyà tó tọ́ sí ẹni tó yẹ ká ṣe fún ẹni tí a jẹ́rìí èké sí òun la gbọ́dọ̀ ṣe é fún. eléyìí jẹ́ ó ní nǹkan ṣe pẹ̀lú judicial restitution. bẹ́ẹ̀ bá jẹ́rìí èké nílé ẹjọ́ mọ́ ẹlòmíràn ìdájọ́ tó yẹ ká ṣe fún ẹ tá a jẹ́rìí èké sí i òun láwọn ṣe é padà fún ẹni tó jẹ́rìí èké. ohun tí ìwé Deuteronomy mo rò bá ń kọ sílẹ̀ ẹ̀yin èèyàn wa nílé Deuteronomy chapter 19 verse 16 to 21 ohun tó kọ́ wa nìyí nípa àtúnṣe restitution ìyẹn bẹ́ẹ̀. kí ni àtúnṣe fún ẹni tó jíyàn gbé torí pa gbogbo rẹ̀ pátá là ń wò lẹ́yọ kọ̀ọ̀kan. Exodus 21 verse 16 kí ni bẹ́ẹ̀ lè kọ́ wa nípa àtúnṣe fún ẹni tó jíyàn gbé. Exodus 21 verse 16 kí ni bẹ́ẹ̀ lè gbé kalẹ̀. ẹni tí ó bá jí ènìyàn tí ó sì tà á tàbí tí a rí ní ọwọ́ rẹ̀ pípa ni a ó pa. There is no restitution. Kò sí àtúnṣe fún ẹni tó jíyàn gbé. Kò sí àtúnṣe nínú òfin Mósè. Kò sí àtúnṣe fún ẹni tó bá jí ènìyàn gbé. ohun tá a rí ká ti rí ká ó ní Exodus 21 verse 16 màá tún kà á sí létí. ó ní ẹni tí ó bá jí ènìyàn tí ó sì tà á tàbí tí a rí ní ọwọ́ rẹ̀ pípa ni a ó pa á. ohun tó fi Mósè sọ ní nípa kò tẹ̀ tún sí àtúnṣe fún ẹni tó jíyàn gbé nínú òfin Mósè. à ń wo ohun tí òfin Mósè gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ tí a pè ní ẹ̀kọ́ àtúnṣe torí pé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ òfin Mósè ni. àdé ń wò pé ǹjẹ́ a rí ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ nínú ẹ̀kọ́ àti ìlànà Kristi. ẹ ká wò kan sí. kí ni àtúnṣe fún ẹni tó bá pààyàn? ǹjẹ́ àtúnṣe wà restitution fún ẹni tó bá pààyàn? kí ni Bíbélì gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ lábẹ́ òfin Mósè nípa ẹni tí ó bá pànìyàn? kí ni àtúnṣe tí a sọ pé ẹni tó bá pànìyàn ǹjẹ́ ó tilẹ̀ ní àtúnṣe tí Bíbélì gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ ẹni tó bá pààyàn bí? kí ni Bíbélì sọ nípa rẹ̀? tá a bá wo ìwé Númérì orí karùndínlógójì 35 tá a bá wo láti verse 31 títí dé verse 32 ó sọ fún wa níbí pé pẹ̀lúpẹ̀lú kí ẹ̀yin kó má ṣe gba ohun ìràsílẹ̀ fún ẹ̀mí ìpànìyàn tí ó bá jẹ̀bi ikú ṣùgbọ́n pípa ni kí a pa á. kí ẹ̀yin kí ó má ṣe gba ohun ìràsílẹ̀ fún ẹni tó bá sá lọ sí ìlú ààbò rẹ̀ pé kí òun kí ó tún padà lọ jókòó ní ilẹ̀ náà títí di ìgbà tí ikú àlùfáà. náà tí Bíbélì gbé kalẹ̀ níbí ni pé bí ènìyàn bá pànìyàn kò sí àtúnṣe lábẹ́ òfin Mósè. bó bá sá lọ sí ìlú ààbò kò tún lẹ́tọ̀ọ́ láti padà sínú ìlú náà mọ́ torí pé bá sá lọ sí ìlú ààbò títí tó lú àlùfáà fi kú ó lẹ́tọ̀ọ́ kí ìpànìyàn tá a fẹ́ pa kó ré kúrò lórí rẹ̀ ṣùgbọ́n kò lẹ́tọ̀ọ́ láti padà sí inú ìlú náà mọ́. ohun tí òfin Mósè gbé kalẹ̀ nìyí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún ẹni tó bá pààyàn. kò sí àtúnṣe fún ẹni tó bá pààyàn lábẹ́ òfin Mósè ìtàrí ni nínú tá a kà yìí. ohun tá a sọ ni pé ẹ̀kọ́ àtúnṣe ó jẹ́ ẹ̀kọ́ ìlànà òfin Mósè àti gbónírúurú ìlànà kalẹ̀ fún wa tá a rí nínú Bíbélì nípa àtúnṣe. ààrẹ àtúnṣe ẹni tó bá lọ jí ẹran, tó bá jí akọ màálù kan, tó jí àgùntàn kan, a rí pé n tá a ṣe ni pé a dá 5 padà tó bá jẹ́ pé akọ màálù ló jí, a dá 4 padà tó bá jẹ́ pé àgùntàn ló jí. Exodus 22 verse 1 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. tó bá jẹ́ pé àgùntàn tó jí yìí
tàbí akọ màálù tó jí ó bá wà láàyè yóò dá méjì padà. ìyẹn bẹ́ẹ̀. ìkẹta àtúndì pé béèyàn bá dá oko lọ síbi oko olóko tí àwọn ẹran tí wọ́n jẹ oko ẹni bẹ́ẹ̀, ẹni yẹn owó tó wà lóko tirẹ̀ náà òní yóò fi san padà fún ẹni tí a jẹ tí àwọn ẹran tàbí nǹkan sí ẹni tó kó nǹkan sí ẹ lọ sóko ẹlòmíràn ó ládàá padà fún. bí èèyàn bá ń dáná, bí èèyàn bá dá iná sóko rẹ̀ tó wá lọ sí oko ẹlòmíràn, gbogbo tó wà nínú oko ẹni tó dáná sóko yìí òní yóò san padà fún ẹni tí a dáná sun oko rẹ̀. ẹni tá a fi nǹkan lé lọ́wọ́ pé kó tọ́jú rẹ̀, kí ni àtúnṣe tá a ṣe? gbogbo tá a fi lé lọ́wọ́ yìí a sọ fún wa pé yóò san lẹ́ẹ̀mejì ní dọ́bù tí a bá rí pé ó jẹ̀bi. ẹni tí àwọn méjì ń jà, ẹnìkan pa kan lára, ohun tí yóò fi san ẹ̀san tàbí ohun tí yóò fi ṣe àtúnṣe òní pé òní yóò tọ́jú ẹni bẹ́ẹ̀. ó tó bá pé ó ń lọ síbi iṣẹ́, gbogbo àti òfin lọ sí iṣẹ́ òun láfun lówó oúnjẹ títí tára rẹ̀ yóò fi ṣe kíni tí yóò fi yá. bí ènìyàn bá da ẹran lọ sí ibi ihò tẹ́nìkan gbẹ́ ihò lóko rẹ̀ tí ò bò tó wá dẹran síbẹ̀ táwọn ẹran wá kó sínú ihò náà, ẹni tó gbẹ́ ihò sílẹ̀ tí ò bò ẹni yẹn tó bá pé bí ẹran 10 ló wọnú ihò náà tí wọ́n kú, ẹran 10 òun yóò san fún ẹni tó da ẹran lọ sí ibẹ̀. ohun tá a rí nínú òfin Mósè nìyí nípa àtúnṣe. ìwé Lẹ́fítíkù orí 6 ẹsẹ̀ kìíní sí kejì díẹ̀ fi ẹsẹ̀ wa múlẹ̀ pé tí ó bá fẹ́ rúbọ àtúnṣe, ohun tá a ṣe ni pé a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ náà, ohun tó dẹ̀ mú a dá padà pẹ̀lú 20% ìlọ́po 20 fẹ́ni tó mú nǹkan lọ́wọ́. a dẹ̀ wá gbé ẹbọ tá a ń pè ní ẹbọ pé òun jẹ̀bi, a dá ẹbọ yìí síwájú Olúwa, èyí tá a pè ní guilt offering to God. kí nìdí ni pé ó gbọ́dọ̀ ṣe àtúnṣe gẹ́gẹ́ bó a sì gbọ́dọ̀ rí ìdáríjì gbà lọ́wọ́ Ọlọ́run. nítorí nínú òfin Mósè nìyí nípa ẹ̀kọ́ àtúnṣe. téèyàn bá jẹ́rìí èké náà ńkọ́? àríkà nínú ìwé Deuteronomy chapter 19 16 to 21 pé ohun tó jẹ́rìí èké sí, ìdájọ́ tó yẹ ká fún ẹni tí a jẹ́rìí èké sí, ìdájọ́ ni wọ́n ò fún ẹni tó jẹ́rìí èké. ohun tá a rí náà ọ̀rọ̀ Ọlọ́run nìyí. àtúrẹ́kà pé bí èèyàn bá jẹ́ èèyàn gbé, kò sí àtúnṣe fún ẹni tó jí ni gbé. pípa la sọ pé a ó pa. Exodus 22 verse 16. bí èèyàn bá pààyàn ńkọ́? ní Numbers 35 verse 31 to 30. lábẹ́ òfin Mósè ni o. bí èèyàn bá pààyàn lábẹ́ òfin Mósè kò sí àtúnṣe, kò sí àtúnṣe fẹ́ tó bá pààyàn. ṣùgbọ́n tó bá sá lọ sí ìlú ààbò, torí pé bí èèyàn bá ṣèṣì pààyàn tó sá lọ sí ìlú ààbò, wọn ò ní fọwọ́ kàn mọ́, wọn fi sílẹ̀ títí tó lú àlùfáà náà bá kú. òun ló lẹ́tọ̀ọ́ láti kúrò ní ìlú ààbò yẹn padà sínú ìlú yẹn. ṣùgbọ́n tó bá yẹ pé ó bá pààyàn tó bá sá lọ sí ìlú ààbò, ó gbúdọ̀ wà ní ìlú ààbò títí tó lú àlùfáà tó jẹ́, títí tí yóò fi kú. ohun tá a rí kà nínú Bíbélì nìyí nípa ẹ̀kọ́ àtúnṣe. tá a rí kà nínú Bíbélì nípa ẹ̀kọ́ àtúnṣe. ẹ̀yin ènìyàn wa tájọ́ kẹ́kọ̀ọ́ Ọlọ́run papọ̀, a wà ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run, a ó wo ẹ̀kọ́ ohun tí a rí nínú májẹ̀mú títún nípa ẹ̀kọ́ àtúnṣe. ǹjẹ́ Jésù Kristi kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí? ǹjẹ́ a rí ẹ̀kọ́ ìgbà lọ́wọ́ àwọn àpọ́sítélì, tàbí a rí ẹ̀kọ́ yìí nínú ìlànà ọ̀rọ̀ Ọlọ́run nínú májẹ̀mú títún? tá a gbéyàwó ní ọ̀sẹ̀ tó ń bọ̀ nìyí. a fẹ́ kẹjẹ́ kájọ jókòó kájọ máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, ká sì dúró nínú òtítọ́ ètí Bíbélì gbé kalẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. a ti ń ṣèfilọ̀ yìí fún bí ìgbà mélòó kan tá a ti wá sí orí afẹ́fẹ́. a sọ pé a máa ṣe question and answer session, ìbéèrè àti ìdáhùn ní ọjọ́ Olúwa tó bá kẹ́yìn. a gbé ènìyàn wá, oníwàásù ìyìnrere Kristi, tá a jọ máa fi lu ìbéèrè, a sì máa wo ìdáhùn nínú tí Bíbélì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ. a fẹ́ kẹ́ béèrè béèrè yín, kẹ́ sì béèrè àwọn kan wọn ní tá a ti gbé kalẹ̀ nínú ẹ̀kọ́ èyí tí ò bá yé yín. àwọn nọ́mbà tí ẹ ó pè wá sí nìyí fún ìbéèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà: 08057444902 tàbí 08065717023. àwọn nọ́mbà náà lẹ́ ò rí ní ojú fọ́nrán yín. a tún tún nọ́mbà náà pè fún wa: 08057444902.
902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kó máa bá wa gbé, kó sì kọ́ wa ní ìfẹ́ rẹ̀, kó kọ́ wa ní ọ̀rọ̀ rẹ̀, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tóóró. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. Kaftan TV Yorùbá, ṣàfojúsùn ayé tó rẹwà.